ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ohun nínú ọlá àti ọlá rẹ̀ ó dè mí àtẹ̀yìn sí torí máa fi ọpẹ́ fún Olúwa níbi gbogbo tẹ́ tí ń gbọ́ mi ẹ káàbọ̀ sí orí ètò yín ètò ọmọlẹ́yìn Kristi láti ìbílẹ̀ rédíò online àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lánàá ní wákàtí àdúrà àdúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tó dìde wá láti wá bá wa ṣe iṣẹ́ Olúwa ẹ ṣé ẹ kú dìde ẹ kú iṣẹ́ Olúwa sà Olúwa ṣagbára dọ̀tun lẹ́nìí àwọn bàbá mi mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ mo tún gbé wá ka yín mọ́ lẹ́nìí láti wá polongo Ọlọ́run fún yín ẹ̀yin ọmọ Ọlọ́run bí gbogbo ṣẹ̀ ti ń gbọ́ mi ẹ ti máa rí wọn rí kì í ṣe pé wọ́n ṣẹ̀ ń yọ sí yín àwọn bàbá mi olùṣọ́ àgùntàn ìjọ mi CCC Celestial Church of Christ Esusa Parish àwọn ni prophet Kúnlé Ọmọjùwà torí náà ẹ máa gbọ́ látẹnu wọn ṣùgbọ́n ní ìta kọ́kọ́ fẹ́ ṣe yìí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kan tó bẹ̀rẹ̀ láti máa sọ̀rọ̀ Ọlọ́run fún yín a fẹ́ fi ọpẹ́ fún Ọlọ́run torí ó dè mí àtẹ̀yìn sí nǹkan kan ṣẹlẹ̀ lónìí ṣùgbọ́n a gbàdúrà fún gbogbo ẹbí tó ṣẹlẹ̀ àjọ fi ayọ̀ àtàlàáfíà lólé ayé wa torí náà a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run a fi ọpẹ́ fún torí pé ó ṣeun torí àánú ẹ̀ dó lára mi ò ní gba olùṣọ́ àgùntàn mi láyè rárá torí pé àwọn lónìí òní àákọ̀kọrin méjì mẹ́ta kan láti fi yin Ọlọ́run lógo fún oore ọ̀fẹ́ rẹ̀ nínú ayé mi àti ayé tẹ̀yin náà a dúpẹ́ lórí ìbílẹ̀ rédíò a dúpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ ètò ọmọlẹ́yìn Kristi àti gbogbo ètò tá à ń ṣe lórí ìbílẹ̀ rédíò yìí a dúpẹ́ nítorí pé ó fi àyè gbà wọ́n láti máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run lọ a dúpẹ́ ibi tó ràn wá lọ́wọ́ dé o àwa dúpẹ́ ibi tó ti ń bá wa bọ̀ bẹ́ẹ̀ a dúpẹ́ ibi tó ń bá wa lọ ní orúkọ Jésù ni wọ́n á gbọ́ ọpẹ́ wa a dúpẹ́ pàápàá jùlọ fún ọ̀sẹ̀ tá a lò tán yìí Olúwa ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ àwọn kò lórí ọ̀fẹ́ ìkan ló ṣẹlẹ̀ lónìí a ò sí mímọ́ ẹ̀yà àwọn èlò yìí sí mímọ́ gbogbo agbára tó lè fẹ́ dènà agbára Ọlọ́run lónìí mo ní lórúkọ Jésù ilẹ̀ kó lanu kó gbé wọn mì agbára ìbí sọ́lọ́ mara ìkó wọlé wá ìyanu kó ṣẹlẹ̀ mo bẹ̀ Ọlọ́run mi ìránṣẹ́ rẹ yóò máa sọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù gbogbo etí tó ń gbọ́ mi àti àwọn tí yóò máa gbọ́ mi ní orúkọ Jésù ẹ̀mọ́ ya etí wọn sí mímọ́ fún wọn ní àyè àgbàṣe ẹlẹ́dàá lórúkọ Jésù bá ẹ̀dùn ọkàn wọn pàdé ìyanu kó ṣẹlẹ̀ ní ayé wa èyí tá à ń ṣe lónìí lórúkọ Jésù má jò jẹ́ àṣemọ orí ọ̀fẹ́ rẹ̀ má jò ká kúrò lórí wa nínú ayé wa àti ní ayé orí kọ̀ọ̀kan àtàwọn tó ń gbọ́ mi ẹ̀dùn máa jọba lọ ó ṣe Ọlọ́run tiwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù torí pé ṣe àánú yìí dúró. Torí pé ṣe àánú yìí dúró. Torí pé ṣe o. Torí pé ṣe àánú yìí dúró. Wo ohun tí Jésù ṣe láyé wa ẹ̀wà ohun tí Jésù ṣe o ó fọwọ́ rẹ̀ ṣe ó fẹ́mi rẹ̀ ṣe ó fún wa ní ẹ̀mí mímọ́ ẹ̀wọ̀n wo ohun tí Jésù ṣe láyé wa ẹ̀wà ohun tí Jésù ṣe ó fọwọ́ rẹ̀ ṣe ó fẹ́mi rẹ̀ ṣe ó fún wa ẹ̀mí mímọ́ sí wa.
great, you are great. Everything written about you is great. Máa jọba lọ, Olúwa. Máa jọba lọ, Olúwa. Máa jọba lọ, Olúwa. Máa jọba lọ, Olúwa. Ọba tá kò lè bọ̀ lóyè, alágbára tá kò lè ṣẹ́gun ní. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o. Máa jọba lọ, Olúwa. Gbọpẹ́ gbọpẹ́, gbọpẹ́ tí a mú wá, àkọ́bí Ọlọ́run wa tẹ́tí bẹ̀rẹ̀. Ẹ ṣé ibi tẹ́ bá dé, àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Ẹ ṣé o, ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣé ibi tẹ́ bá dé, àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Olúwa Ọlọ́run àdúpẹ́ ayọ̀ ológo, Ọlọ́run àwọn ọ̀run, Ọlọ́run àwọn ọ̀run, ọba tó ń jẹ́ mi ní má ṣe bẹ̀rù, Ọlọ́run tó dàmúlẹ̀ bóra bí aṣọ, ọmọ oníṣẹ́ fàyà tí gbogbo ìdílé Jésù àtúnfaratì bí òkè ọba tí kì í dójú tì ní. A fi ọpẹ́ fún ọ, a fi ìyìn fún ọ, o ṣeun èní o, o ṣeun àná, àdúpẹ́ ìgbà gbogbo, àdúpẹ́ àdúrà wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ, ẹ̀mí mọ́ lórúkọ Jésù máa sìn wá lọ. Ìránṣẹ́ rẹ dọwọ́ rẹ, ẹ̀mí mọ́ lórúkọ Jésù wọnú wọn lọ. Agbára mi sílẹ̀ lórúkọ Jésù kó jọba lọ́jọ́ tòní. Ìyanu kó ṣẹlẹ̀. Ẹ ṣé Olúwa, Jésù Olúwa wa. Àwọn bàbá mi nínú Olúwa, Prophet Ọlájùwà, wọ́n Ọmọjùwà, ẹ má bínú sà, wọ́n wà níjókòó báyìí. Àwọn On every one of us. Thank you, Lord Jesus.